àwọn sáà ń gbé ìtajà ọlọ́run tó sọ ọlọ́run wo lè ń yí agbámọ̀ lọ wú owó nìwá àwọn ajì náà dùn ajiwájọ náà dùn umura wa náà tún dùn àtúnjọ lọ umura ilé kan náà làbújọ gbé lágbára ọlọ́run ẹ̀ ní nájà bànújẹ́ Àmín. ẹ̀ ní nájà bànújẹ́ Àmín. ẹ̀ ní nájà bànújẹ́ Àmín. bí tí ń dùn yín náà ni wọ́n máa dùn Allahumma kọ́dà bẹ́ẹ̀ bá tún sí mọ́ yóò sì tún wá dùn jù bàtẹ́ ń bẹ lọ. Àmín. kò ní tí ì pa yín ní sinmi ọlọ́jọ́ mi yóò kú dáadáa pẹ̀lú àlàáfíà ara bẹ́ẹ̀ ń bá ń ya dúrógbòdúmọ̀ ayé báyìí tẹ́ ń bá ń wo nǹkan tí ó bá yín ló jẹ́ ẹ̀ nínú Àmín. tí ọmọ tó máa ilé máa rí Àmín. gbogbo yín la ṣàdúrà fún bẹ́ẹ̀ bàbá ń wòlì ní inú yẹn máa dùn Àmín. àwọn èèyàn jẹ́jẹ́ pọ̀ ní èrè púpọ̀ àwọn èèyàn jẹ́jẹ́ inú yẹn máa dùn Àmín. ọlọ́run ní ẹ̀yìn lè mọ̀ Àmín. kò sì ní dààmú Àmín. àbúrò àdúrà àzín. Àmín. ẹ máa wá wo ọlọ́run èèyàn jẹ́jẹ́ sí lèmi náà ó wà dúrà ní ọlọ́run ọgbà abáwa ṣòwẹ́dù òun ló ní àwa ṣàdúrà fún yín kì í ṣe pé ní káwá àfa àti ó ṣe wá sí òsì àdúrà ló ní káwá sí àfa bẹ́ẹ̀ tọ́yẹ̀dú àwọn dókítà kan là ń pè jáde láti ọ̀ eléhóró nu wọ́n mọ ní tí wọ́n ń pè ní kí wọ́n bàbá kí wọ́n ìdájọ́ wọn lọ́pọ̀ yálà yá ọ̀hún bẹ́ẹ̀ ni ó tó wá sàtọ̀nù sí yéé ebi ibú kéwù bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá ti dé ní ibú kéwù ó ti di ṣètánì nù. àwọn eléhóró ni wọ́n lọ́ọ̀ gáwọn àwọn kí wọ́n ìbáríkà bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n máa tó púpọ̀ wọ́n máa tó púpọ̀ láàrin wọn àti àbáfi ogun àmì ẹni ọmọ tó wù. àwọn náà lè tẹ àwọn náà wọ́n lè sọ nǹkan wọn fún ara wọn. ẹ̀rí gbogbo wa àwa lu ìfẹ́ gbogbo wa wá pàdé ní. ṣé ìwọ ṣùáyébù gbogbo ń tọ́ ọ dáwọ́lé tọ́ ọ dálẹ̀ yìí wọ́n bá ọ bẹ ọlọ́run má jẹ́ kó pa ọ́ lójijì. Àmín. ẹ̀rù ẹni ọba dá nǹkan lẹ̀ báyìí ẹ̀rù máa bà mí ó tiẹ̀ tó ẹni ó dá nǹkan lẹ̀ bọ́bá ti kú yọ̀pọ̀ ní nǹkan ní orí àfẹ́ni ọlọ́run bá sàánú. ọba adamu ṣe fẹ́ yìí ti púpọ̀ nísìnyí àwọn ọmọ ọgbà ẹ̀mí náà dáté mi lẹ́wọ̀ ẹ̀mí máa lọ ọdẹ ọlọ́run fi ní tì í ọlọ́run ìní náà dáté mi náà lẹ́wọ̀ àwọn náà sì ti lọ rí wọn fáwọn wọn náà sì tún màkà wà ká pa àwọn náà dá ti wálé àwọn náà wọ́n ta bòbí tó ti wá ẹ̀ máa gbọ́n gàmá gbogbo tí ó ṣẹlẹ̀ tó wọ́n fi gbọ́ àwọn sí gbogbo tó dá dájú kọ àánú ọlọ́run ló máa bá pàdé. وصلى عزا ومجدا وأيدك القدير على عداك وأيدك القدير على عداك bẹ́ẹ̀ni tẹ parama ọlọ́run wọlé àìsílù ara rẹ̀ tẹ fẹ́rẹ̀ ọlọ́run ma ṣe fún un. Amina. wàlá kuranu la wọn. Àmín. mọ́lídìí ànábì. sallallahu alayhi wa sallam. òun là ń ṣe lónìí. Nādal munādī. ẹ má fi ìkó oúnjẹ kankan ẹ dàpọ̀ àwa náà jẹ ẹ stop oúnjẹ náà. Wal munādā. bàbá pa níta àwa náà jẹ ebi tẹ́kù níwájú wa yìí á jẹ ráìsì wọn jẹ wọn tari láyé báyà wọn jẹ ní ìlú. Nādal munādī wal munādā Ahmadu. bẹ́ẹ̀ máa ti gbọ́ Ahamadu ẹ máa tó sallallahu alayhi wa sallam. Nādal munādī wal munādā Ahmadu. محمد شرفا إليه ورغبة في معاه المدء فيك لمادئ وسهدد. ẹ dákun ta ni wọ́n yìí nínú wa yìí tí ò ní kú síbi kan. يا مصطفى sallallahu alayhi wa sallam. خير الخلائق أجمعين يا مصطفى
جمعه يا مصطفى خير الخلائق جمعه. tọ́lọ̀ mọ̀ bá dá àbáṣọ ẹ̀bù ní ìrẹ́fù àfàwọn àgbà táwa bá ní ìlú ni gbogbo tọ́lọ̀ mọ̀ bá dá inú lóore àmọ́ kò sí ìtò lóore àmì Muhammad. يا مصطفى خير الخلائق جمعه. àwọn àlìjánu bí wọ́n ti pọ̀ tó wọ́n lóore la àkàbẹ̀ mọ́tán lóore la. يا مصطفى خير الخلائق جمعه. àwọn ànábì Ọlọ́run bí wọ́n ti pọ̀ tó ní tó ṣe pé lẹ́yìn wọn là nábì dé. يا Ọlọ́run àwọn gbọ́lá fà nábì. خير الخلائق جمعه إذ ما قلاه عن الجنان سيبعد. ẹ̀ tó wà ní wàlìjẹ́ náà ṣáájú ẹ̀. أن الرجال مخافة لفراقكم. gbogbo àwọn ṣé ọwọ́ àfáàṣù ẹ̀bù yèrè fún ẹni sọ fún ọ látàárọ̀ ni Ọlọ́run mọ̀ bù wọn lọ́mọ tí ọmọ yẹn jù. àfáàṣù ẹ̀bù yèrè fún ó ní kó wọn kọ tíra ó fẹ́ ẹ̀rọ òun lọ́rùn dúkú wọn máa jẹun lọ. ó lóun èsì ibú yẹn tíra ó tó mi tíra lójú ọ̀sọ́ba ó lóun ibú yẹn tíra o. ó ní torí wọn bẹ̀rù mí tíra lóòótọ́ sí ni ẹ̀ sì máa parí tíra gbé lórí àtà láàfin wọn sọ báwọn tí máa sòkú bàbá wọn òkú ìyá wọn tí wọn bá wọn tẹ ká ìdátùbà gàdáàdì ìyá mi gba ẹ láti dọdọ mi wọn bá gbà bá gbẹ bá rìn sà ẹ sì máa lọ bá lórí àtà ẹ máa bá mi lọ́dọ̀ yóò kúkúrú wọn jà kí ní ẹ̀yìn ẹ̀hún wọ́n ìta kúkúrú ẹ wò já bẹ́ẹ̀ bá wá jẹ kúkúrú ẹ máa bẹ kí ni tíra nìyí ẹ bẹ̀rẹ̀ ní òsì dọ́kítà ní o bí wọ́n ti kó sínú pépà tẹ́mi bá lu pépà kò sì ra pépà ní o nígbà yẹn ló ń wá ra pépà sáwà apá. afáàṣì rẹ kù ní tí ètò ìwọ̀n òkun yẹn ti rà lónìí ẹni tí ó ké lòun máa kú. irú ọmọ báyìí Ọlọ́run wá yọ jáde bàbá wa ọ̀rọ̀ yín wá ṣe láre kọ̀ wá gbàgbé ọ̀rọ̀ yín tó ṣe torí pọ́jọ́ máa rí ni o bàbá wa mọ̀ yẹrẹ torí tọ́jọ́ máa rí láàfin tọrọ ọmọ rí lèyẹn máa tọrọ. inú àwọn ọmọ yín ní yẹ̀rẹ́ wù tẹ́ ẹ̀ máa dàka sí pé eléyìí dà eléyìí dà eléyìí dà Ọlọ́run fi ṣe é kúnlẹ̀ sínú wọn. abẹ́rẹ́ gbọ́ wà nù wọn ẹ̀wọ̀n tó gbé dání kì í tún wá ṣe pé ńgbà náà ọkàn lọ Káírò ni o ó gbé ìmọ̀dé ni o ó mú mímọ̀ wá ni kì í ṣe pé a lọ gbalé fáwọn obìnrin ní Káírò ẹ wá dé ẹ mú gangan dé ẹ wá tó gbédé àmìyá àṣìf kẹlẹ́mù ẹ̀ háyì wọ̀nyí láti máa ṣètò fún àwọn ìmọ̀ràn wá أن الرجال مخافة لفراقكم. ẹni wá ní ọmọ sọ àmìyá mi ẹ bá jòkó sí. يا بخاري الشوف وعليه وانا ما انا لكم والله ما شفت في اول مره كنت اطلع كنت نقول زواري مثل انا شفت والله شفت يا ما صابيه هذا كودا وسجل أن الرجال مخافة لفراقكم. أبا شعيب نيرفو ọ̀dọ̀ mímọ ìlọwà lọ ó sì gbé mímọ ni olókèrè nu ẹgbẹ́ òun tí ó ti wù sẹ́yìn olúwa ẹgbẹ́ tí kéwì ni o olókèrè nu ẹgbẹ́ òun ó níbi eré mímọ ti dàrú sí tí wọ́n tún wá tutù níbi wọ́n ti sọ pírẹsàn mímọ tí wọ́n gẹ́ẹ̀tì ti ń ṣe ńbẹ̀ ló ti lọ kéwù ńbẹ̀ náà ló kú sí ńbẹ̀ náà wọ́n ṣe sí ní Káírò ọ̀dàgbà abẹ mímọ́ ó kú bẹ mímọ́ wọ́n sìn ín bẹ ó ní bẹ́ẹ̀ ló ti lọ kí òkè ṣe gbé a lọ ìlú gan gbé wọlé gbé Mauritania. أن الرجال مخافة لفراقكم. abájọ ọ̀bùn ní yẹlẹ́bù tó ń bá rí mu yín ó ti tó ń bá rí
ẹgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ òun náà tó wá ń kó jọ lọ́wọ́ yìí òun náà máa ń nàka pé eléyìí tó dé yẹn yìí ọ̀dọ̀ mi náà ni eléyìí tó dé yẹn yìí ọ̀dọ̀ mi náà ni gbogbo nǹkan ní máa lọ bọ́lọ̀ ń bá ti tó àbá ti gbàgbé bá a ṣe mòlúdì yá wọn bí a ti ṣe kọjá jọ Sunday yìí kan ẹ má jẹ ọjọ́ yín lójú tàjírí ni umur تجري الأمور بأسباب ọjọ́ bí a sì bá a sì má fún sí. تجري الأمور بأسباب لا علل تجري الأمور بأسباب لها حلل تجري الأمور بأسباب لا علل تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله ọlọ́wọ́n nípa ilé pípẹ́ nígbà tí dáadáa àwọn tó ń mọ̀tà mí ń bẹ ní ọ̀gá nù ọmọ gbàtí ń jánásì gbogbo ọmọ nípa mi pọ̀ kọ́dà kan láti fi tẹ́ ẹ̀ máa wá kásẹ̀tì mí lónìí tẹ́ ẹ̀ bá rí yín ni lọ́dọ̀ ọ̀gá nìyẹn ni pátápátá àjọ bẹ̀rẹ̀ ni àjọ túkà ni gbogbo ẹ̀yin tá a jẹ́ gbogbo àwọn tá a jẹ́ followers àfàwà ṣùwẹ́ẹ̀bù ní èrèkù ẹ má jẹ́ abanújẹ́ táìmù tọrọ ń láti láti yìí ẹ talẹ̀ fẹ́ pé àbáwárí ẹ̀mí mọ́ wáyé. تجري الأمور ọ̀rọ̀ máa tọ́ ajé tó máa bí. بأسباب لا علل ẹ ti dákẹ́. تجري الأمور على ما قدر الله àdùbáríkà ni nímọ̀. تجري الأمور على ما قدر الله ẹ bá lè dídí mímọ̀ àti bá àdìgẹ́ mo ní mímọ̀ jù ẹ lọ. wèrè ni. Isa mo ní mímọ̀ jù ẹ lọ. wèrè ni ẹni ó ní mọ̀ ẹ sọ ẹ bàbá ìdíyẹ́wò ti jẹ́ kù. ó dìtẹ̀ bá wá dáwọ́lé màtọ́kẹ́ tí máa ń bá yín dá sí lẹ́tọ̀ bá òfin. ẹ wá o nǹkan bẹ́ẹ̀ o. àmọ́ mo ní mímọ̀ jù ẹ lọ. ẹ àwa ní mímọ̀. mímọ̀ náà lórí ni gbogbo ayé ń ṣépèlé ọtọ́ bá sọ̀rọ̀ kan yìí. bọ́ ọ bá sọ̀rọ̀ kan táyé ń pè àwọn ní ìdá kò ní dá fọmọkùnrin yìí ó ti tún bẹ̀rẹ̀ o eléyìí ikú ọmọkùnrin yìí o wà á dúró èpè tó ń gbà pẹ̀lú mímọ̀ tó lóní. تجري الأمور بأسباب لا علل ẹlẹ́mọ̀ ẹ̀yin ọmọ wa bẹ̀rẹ̀ bá kéwú tán ẹ̀rí àfikà tún fi gángan fún ẹ̀sìn iṣẹ́ ọmọ Musa èmi ta òróró yìí ti tẹ̀ ọ́ ta o èmi ọ̀bẹ òróró ta o kẹ́ríkà yìí o ẹ̀sìn òróró ní sí o 40 million ní tírọ́ọ̀kì kan o kì í ṣe pé wọ́n ní ń tẹ̀ òróró iṣẹ́ owó ni o bóyá bá tó bẹ́ẹ̀ kò ní dálẹ̀. تجري الأمور بأسباب لا علل ẹ dákun ẹ̀ gé o. تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله ẹni ó kú káàfin ìṣẹ́jọ́ Sunday àwọn náà fẹ́ kú àmọ́ àsìkò wọn ló tó. تجري الأمور بأسباب لا علل àwọn àlejò wa kan ti ń dé. تجري الأمور على ما قدر الله ẹ má dáadáa mi. تجري الأمور على ما قدر الله Ọlọ́run ti parí gbogbo ọ̀rọ̀ á dé yìí lónìí nígbà fáṣọ ẹ̀bù ń dájọ́ àtàwọn ọmọ kéwà alásàlátù rẹ̀. Ọlọ́run ń wo gbogbo yín ìrìnjọ́ náà pé ẹ ní í ṣe ọ̀dí etí tẹ wú yìí ẹ ní í ṣe kọ̀sẹ̀ ntọ́mọ̀ ìjọ náà wọ́n bá ti pé kankan bẹ tó yẹ ká tó máa bẹ̀rù ni lẹ́yìn Ọlọ́run kádàrá làbá máa bẹ̀rù ìlàjókòó ìrísà ní ọkọ̀ òkú tálá tó kìbọ̀ lẹ́yìn sí who is the next tálọ́kì àwẹ̀ là ń balẹ̀ bẹ́ẹ̀ àáka sábútálẹ̀ lórí òkú máa fi táyélógún nísàárì wọn máa gbọ́ kó ti kú táyélógún ẹgbẹ́ mi lógún ní ásámù aláwọn náà ẹgbẹ́ fún mi
ẹ wá gbọ́ ẹ̀ẹ́dẹ́kùn kì í ṣe báwo agbóúnjẹ ló gbé àtàṣà ọ̀ẹ́ká dáná mọ́ ajá ẹ̀pà ní. wọ́n pè bẹ́ẹ̀ ṣé yẹn la fẹ́ gún ẹgbẹ́ lọ́nu yàrá àti èyí tó wà lẹ́yìn náà lórí pàtó ti kú ni wọ́n ti kú tọ́mọ̀ wọn kọ wọ́n gun ẹjẹ nìyẹn. tẹ̀jìrì yóò mú bí àsìbáàbí ìlànà. ẹ̀ẹ́kẹ́ wú mi. tẹ̀jìrì yóò mú àlàmà kọ́dàrà lọ́wọ́. ó ti rí nù. tẹ̀jìrì yóò mú àlàmà kọ́dàrà lọ́wọ́. ọmọ tá a múlò léèrè tá a bá bàtẹ́ kò ní í jẹ́ yẹn sáà mú lọ. àmà àṣùọ̀ ọmọdé àwọn ọlọ́lẹ́gẹ́ ewu tààrà mà pé igbó ni ọmọ mu yọmọ mosquitoes tí ọmọ alárẹ̀bẹ̀ náà tí ọmọ mu mọ́lì tí ọmọ sanasi láwùjọ bàbá mi gbé bẹ́ẹ̀ ló ṣe ní àní mú lọ. tẹ̀jìrì yóò mú bí àsìbáàbí ìlànà. تجري الأمور على ما قدر الله. تجري الأمور على ما قدر الله. Olúwa ọba tó ti mọ bí ó ti ṣe wá ebó ń lọ bẹ̀rẹ̀ wa yóò sì mọ ìparí wa à ń dájọ́ ta ìmọ̀ wa ara ni á ṣèyàwó àwọn wọ̀nyí ní 19 kìíní àìmọ̀ wa ara ni mo sì lè ní àìmọ̀ wa ara ni ọ̀rẹ́ wa tó kọ́lé ó kọ́ kalẹ̀ dìgbòrò àgbàyà ọkọ̀ mọ́sálásí kí àjẹ́ síbẹ̀ ọlọ́run sì ń wù wá wọ́n sì ń sun màálù àwọn alápàtà ti dé àṣemọ̀lú ọba àjẹ́lẹ̀ àbá wọ́n ń sa àwọn àbájọ ìṣe wá sí àwọn náà ti ń tẹ̀sí àwọn bàbá kìíní jẹ́ kọ̀kọ́ sí bàbá àtàwọn àfọ̀nì sí ọlọ́run ọjà àbá mi ọlọ́jà gbèdéke ìdí àlọ́ ìlú ẹ̀sà mi ìlú kìíní wa ọlọ́run ọjà àbá mi ọjẹ́ gbèsè wọ́n tó sí àwọn tẹ́ la ilaha illallah jama tajiri ni umuru. تجري الأمور بأسباب العلل. تجري الأمور على ما قدر الله. تجري الأمور على ما قدر الله. ìyáálé ìyàwó tí wọ́n fẹ́ lé ọ ọ̀rọ̀ ń bá lọ́mọ rẹ̀ yàn má bínú má sáré káré ètò ọlọ́run ni. تجري الأمور. ètò ọlọ́run ni ètò ọlọ́run ni ẹ̀yin bàbá ètò ni ẹ wo iye ọmọ tí ó jáde lè kéwu ni ẹni ọlọ́run fẹ́ lò láàrin wọn tí ó jẹ́ àbá wọn lè mọ́jú márùn-ún àwọn sì ní bí 1000 ẹgbẹ́ sàdá ẹ wà rí inú wọn ẹ bá rìn títí ẹ lè pàdé ẹ lẹ́kọ̀ọ́ tó ti fẹ́ rò àbí báyìí tọwọ́sọ union wọn náà wà pé nàkì àwọn pẹ̀lú ẹ̀ ní ọlọ́run ọ̀làdìlé náà wọn àmọ́ pé kó o ti rí pósítà ẹ̀ wọ́n wọ̀lú wá sí wá sílẹ̀ yẹn ẹ̀rọ ní àjọ kéwù. تجري الأمور بأسباب العلل. àṣé àdáwáyé àwa méjì làjọ wá ibi àtiré ẹkún àtẹ̀rín ìbànújẹ́ àti ìdùnnú ẹ̀rín nira òun dẹkùn ebi àti ayọ̀ láìla gbogbo ta mú wáyé méjì akóyè wa bólá parí ẹ̀ sí láti bẹ̀rẹ̀ bàbá wa tí wọ́n kú ní ọlọ́nkọ́ bá wa kẹ́ wọn. آمين. ikú wọn ò dín tá a fẹ́ ṣe lọ́wọ́ àsìkò tọ́lọ́run láàṣẹ nì. الله. ìlọ́jà múrin wọn wá pé tẹ̀jírí náà ò múrùn. تجري الأمور بأسباب العلل. تجري الأمور على ما قدر الله. wọ́n lòun ti tó. تجري الأمور على ما قدر الله. sọ́mọ ìyàwó la ní ojú èèyàn àwọn ọlọ́run la tó bẹ́ẹ̀ bí wọ́n ọ̀yà alẹ́ bá ní sùúrù tọ́ bá tẹ̀sùn bá rẹ̀ ń kọ́ lọ́hùn. òrí báyìí mo jẹ́ àwọn ọmọ mi ó ṣe wù ọlọ́run mo jẹ́ àwọn ọmọ mi ó ṣe wù ọ̀ sáré kárí òbí ẹ̀rì yìí mọ́lẹ̀ ń kù òbínú ẹ̀ ọlọ́run mo jẹ́ àwọn ọmọ mi ó ṣe wù sáàbù mi ọlọ́run
kò ná ọlọ́run ní kẹ́kẹ́ kọ́ fa tiẹ̀ náà dùn torí pé kádàrá ni báwa náà ti rí ọlọ́lọ́mọ yẹn ní ọbẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n jẹ ìké ìwúrì wọ́n torí pé ìwúrì gbajúmọ̀ wọ́n rẹ́ ìké ìwúrì wọ́n gba ìké lọ́wọ́ ẹ̀kọ́ sí rẹ̀ wọ́n ti di sàdúnjẹ́ bẹ́ẹ̀ nìkan torí pọ́ bẹ́ẹ̀ di star wọ́n jẹ díẹ̀ nínú apá wèrè wọ́n jẹ díẹ̀ nínú òfun wèrè wọ́n jẹ díẹ̀ nínú ẹ̀dọ̀ wèrè wọ́n jẹ díẹ̀ nínú sàkí wèrè nígbà wọ́n tún wá jẹ ìlú àwọn ẹ̀ ibi àṣẹ báyìí wọ́n gé tí wèrè ní wọ́n sọ wèrè dàbò tòun ti bẹ́ẹ̀ wọ́n hàn. تجري الأمور بأسباب الله تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله ìyá màmá توفق má gbàgbé màmá yìí o dandan ni kí n gbé màmá lọ ilé àti ìyá bẹ́sí jẹ́ o èyí àwọn màmá tí mo sì fẹ́ mo ti jú ẹ̀ torí káyé ó lè gbọ́ nígbà kí ní ìbẹ̀ lọ́wọ́ mi màmá tí róòlù báyìí tọ́ka ta dání àwọn lèmi fẹ́ kì í ṣe ìtọ́sẹ̀ núlẹ̀ báyìí o. tẹ̀jìrì ní wùmúrù bí a sì bá bí ńlá ìlànà. تجري الأمور بأسباب الله إلى ìwọ lówó ìwọ máa tọrọ ni ìwọ jẹ èèyàn ìwọ ò ní níláárí ìwọ máa bọ̀ ìwọ máa rọ ìwọ máa rọ ẹnìkan ò ní máa pọ̀ lọ la ilaha illallah ọlọ́run ti yẹn ní gbogbo wọn gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ lórí kádàrá ọlọ́run ni ọlọ́run kọ́ kẹ́ ẹ ní okú ìwọ náà láti kó yìí èmi náà là ń ṣe yìí nínú àkókò yìí ni ẹni tí ó sì lé àbá wọ́n gbé agbádá rẹ̀ dé Sókótó wọn ti ṣe agbádá wọn gbé dé àbá wọn gbé nánu ẹ̀dá pẹ̀lú jákèjì kò lára ẹ̀ wọn jẹ́ aṣẹ́nu tẹ́kù kò lára kínní wọn lọ́lọ́ owó ẹ̀ àfọwọ́sí àkọ́kọ́ òun ti bẹ̀rẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ ìjókòó ti kún àbá màálù bí wọ́n ti kún bẹ́ẹ̀ wọ́n dín kan bẹ́ẹ̀ wọ́n ṣàgìdà ẹ̀ máa wọ́n bí ológun mi kù tóbi nídùú bẹ́ẹ̀ wọ́n gbogbo wọ́n ti ń sun oúnjẹ yìí àbá kálukú tó kutí ní kálukú ń dùn nígbà ó ṣe ẹnìkan kọ́kọ́ wá ta ó sì rọra wá ó sì fi kíkọ àdéṣe rẹ àdúgbò aláàbí ọ̀nà yẹn aláàbí jì mo ní kí ló aláàbí wò wọ́n ní ọ̀dọ̀ owó ẹ̀ àwọn làwọn gbé láti dé ìwé wọlé pọ̀ àwọn gbé jáde wọ́n ti gbà tó dé àfúnwàsí ti bẹ̀rẹ̀ pọ̀dọ́ àwọn ògbọ́fọ̀ dání ara àwọn abàtò sí ọ̀dà sẹ́rí mo ní wọ́n bá kú bàtà wọ́n wá wọ́n bàtà ta ní àwa àkọ́kọ́ sọ ọdún ilé wọ́n wọ́n bàtà tán àbúrò rẹ̀ ẹ̀ ń lọ ni mo ní mo gbàgbé nǹkan sínú mọ́tò wọ́n ní ọkọ̀ báyìí ti pọ̀ báyìí àwọn ọmọ bú ní ilé. yá Rasulullah àfa wá sí jẹ yín ní góòkì tútù wọn lọ wà ẹ̀kọ́ wa àwọn wa fi dájẹ́ gbẹ̀ tí wọn bá dé bí a ti ń dùn níta lọ wọn ni ẹ̀sùn wọlé kẹjọ ẹ̀kọ́ gbogbo ẹ̀ fún wa bá bá ń lọ ká máa kó lọ ní àwọn tá a ti yí wọlé tá a ti jẹun ọmọ adama máa palẹ̀ máa kú. Rábì Abúlé Àdàwí àná lè wọlé wọ́n sì ń kẹ́rù wọ́n kó góòlù wọ́n kó kúpà wọ́n kó owó ìsìn kí n lọ kò sì jáàmù. Báwo lè bá tún di ẹrù náà tí wọ́n kọjá lọ́wọ́ tó mọ̀ra wọ̀ ẹ́ kárí wa ni. ìsìn fàdé fún at-tahiyyatu lillah az-zakiyyatu òun ṣe àtàyà rẹ̀ wọ́n wá kó gbogbo ẹ̀rù tán ọwọ́ sálámà. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Ọ̀gá olè wá wọlé obìnrin wọ́n kó nílé yìí ni ó lè mú ọmọ ní. Ó rí wa tá à ń kó wọ̀ fún gbogbo ẹ̀ mórí ẹlẹ́nu tèmi tẹ̀lé kó tí ó dùn mí bẹ́ẹ̀ bá sì ti gbé ẹlẹ́fẹ̀ẹ́ bá ń dá padà aṣọ kú mi.
aṣọ tó wúlò sí méjèèjì máa gbé káàkiri ẹ̀ jẹ́ mẹ́rin kan ìwọ òmú ayé ọ̀wọ́ amáyàrá òkèèrè àsàlátù ó gbé wọn tó nǹkan ìmí ìlọ́bẹ̀ àsàlátù yóò tó nǹkan násàtì làá máa lọ ṣé níjọ wọn dá násàtì náà lẹ ṣé wọn ni wọn tó ọgọ́rùn-ún yìí inú ṣọ́ọ̀bù wọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ násàtì inú ṣọ́ọ̀bù wà á ní mùràdì kan àbí kọ́ lọ́bi reception kọ́ wá ṣe báyìí ní títọ́ọ̀kì wọn ò ní mùràdì kan. تجري الأمور بأسباب لا يعلمون. ọ̀tọ̀ lẹ́ni tí ń kó ma ọ̀tọ̀ lẹ́ni tí ń ṣe reception ọ̀tọ̀ lẹ́ni tí ń ṣe wedding ọ̀tọ̀ làwọn tí wọ́n múra dáadáa wọn màmá àfìgbà wọn sí ìlú nígbèyẹn nítorí pé wọ́n ṣe wedding irun ojú tiẹ̀ kọ̀ọ̀kan sì wàá kù tó ìkàbá ìkéèsè ìyàwó kan ọ̀jẹ̀rún ojú wọn ó kù tó kà bàrẹ̀ mi jẹ́ lẹ́rù jẹ́ ti wá jẹ́ òjò dáká omi òdúró ẹlòmíì mú ètè yìí ó kùn tán wọn wá gbé ṣe yàtìní Ànábì dààmú láyé Ànábì rí fìtínà láyé Ànábì rí wàhálà ẹ̀kọ́ pọ̀ lára Ànábì bí ní bàbá rẹ̀ ọ̀bá gbà ọmọ kọrí lè yá rẹ̀ Ànábì làkọ́kọ́. Ànábì làkọ́kọ́ ṣé wọn fẹ́ràn náà lè lọ́wọ́ rẹ kẹ́rù rẹ lọ bí yàrá méjì nílé ìyá rẹ máa lọ gbé bẹ́ẹ̀ wọ́n bá dáa fún ọ táwọn náà wọ́n bẹ̀ pé máa bọ̀ lọ́ọ́ sáré bí ó ti dáa fún ọ nílé ìyá rẹ. ẹnu pa Ànábì lọ Mọ̀dínà ńlọ sọ Mọ̀dínà di tóun náà tún wá wọ́n Ànábì ẹ̀ sí àjò kọ̀dá. ẹ̀kọ́ pọ̀ lára Ànábì púpọ̀ gbogbo bá Ànábì ti rí bó ti rí ìdààmú tó kò yí bọ́lọ̀mù ní jẹ́ ọ́ dáa fún yín lù mọ́kà kò sọ bẹ́ẹ̀. àfààní àní mo lóògùn ọlọ́run làzámì wọ́n tú ilé yìí ọ̀nà wọ́n tú ilé yìí wọ́n tú ilé yìí nítorí bá ṣẹlẹ̀ ní oṣù kí wọ́n bá yín parí ẹ̀ àfààní lọ fún ẹbí Ànábì ò fún ẹbí ọ̀dà tàbátí àdé àbílẹ̀ àbí ebi àbílẹ̀ àbí ebí àwọn ẹbí Ànábì lòun ẹbí Ànábì ni iná ń jẹ olówó báyìí tọ́ba ti dijọ́ tó di pé wọ́n bí Ànábì wọ́n lọ sọ tó ní alihamudulilayi ojú àti nínú gbogbo ojú àti ní àyíká kí a mọ̀ lọ́wọ́ èdè kò ní jìyà nítorí Ànábì. ẹ wá wẹrí ire ẹni wọ́n pè mọ́lúdì tí ò lọ ìyà ní jẹ ẹni wọ́n pè mọ́lúdì tí ò lọ tó sì ráyè ìyà ní jẹ ẹni tá a rí àwọn tó rí àárí wọn àwọn tó rí àárí wọn àwọn tó rí àárí wọn. وإذا ذكرت محمدا فاذكر مصابك بالنبي محمد فاذكر مصابك بالنبي محمد. gbogbo tó bá lẹ̀ ní ọ ìwọ ọmọ ìyá mi mùsùlùmí àdúrà ni ọ máa ṣe. àfàṣùwẹ́bù ìmọ̀lọ́lọ́bù ọlọ́run bọ́ àfàṣùwẹ́bù yẹrẹ fún ní ìmọ̀ ọlọ́run tún wá bù ní kárẹ̀rẹ̀ nílẹ̀ ó jogun kí ní ẹ̀rọ alájí àgbà ọlọ́run bá kẹ́ bàbá. أيا من له عشق لرؤية شيخنا فهذا كمال الدين عزا كذا معنا. irú èèyàn irú ọlọ́run ni ò sí àmọ́ ọ̀rọ̀ àdájọ́ àgbà wọn nínú ayé. Mọ̀rọ̀bí. ń bọ̀ irú àdájọ́ àgbà wọn nínú ayé ẹnìkan fẹjọ́ àdájọ́ àgbà sùn ní. kọ́dà ń bá bàbá bẹ ní kéèké ẹnìkan ọ̀dọ́ bá ń pè ọ̀dọ́ láì ní sinú lẹ́wà ọ̀lẹ́ òun lọ́lẹ́ alóko ní.
èmi ní ìfẹ́ báyọ̀ wọ́n tún fẹjọ́ mi sùn lọ́wọ́ nílé wọn wá fẹjọ́ alájà àgbà sùn alájà àgbà ọgbà yàwó kan wo ya àwọn táwọn àrùn nísìnyí rúnrún ni ẹlòmíì ń wùyàn fáá látara sínú yìí ọmọ 40 ọdún ó sì dàbí ọmọ 70 ọdún kọ̀ wá rí ibi nà mọ́ àwọn táwọn wà mọ̀ àwọn gbé ọkọ̀ bàbá yìí sábà wọ́n gbé káyì wọ́n gbé fún mi ní àwọn ọjọ́ òní náà sì mẹ́rin. àyà mọ́lẹ̀ òun ìṣkọ́ ní òye ti ṣe ìfìnà. ọlọ́run wa mọ́ bàbá wa lájẹ́ àgbà ọlọ́run kiri àwọn bàbá fún mi gbogbo jágbajàgba rédèrèdè bàbá wa kú yẹn rí pé kò ní dáa fún ọ. ọlọ́run ọmọ yẹn lè ní sọ bẹ́ẹ̀ sí èmi bàbá sọ fún yẹn rí pé eré ò dáa bàbá wa lájẹ́ àgbà ẹni bá ní wọ́n sọ bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ kábò níbi wọ́n bá ti sọ kọ́ nínú ẹ̀ka gbó. alẹ́ nìkan ń bú àwọn alájẹ́ àgbà èmi wá lọ lé oúnjẹ ọ̀hún kòtò sí àwa àti mo sì lè fún lẹ́sì tó kú dáadáa. làwọn kaba lọ sọ fún àwọn alájẹ́ àgbà pé wàá rí mẹ́ta kìíní ńlọ ọ̀gbìn mi ológun àwọn ológun mi èmi sì ń dédé táwa ń wọlé àwọn alájẹ́ àgbà ní wa mo wọ ní ìgbésí wà sí tí mo lọ sí ọba dédé mo rà gòkè mo bá wọn ń gbọ́ wọ́n ń gbọ́dọ̀ dé bọ̀ wọ́n ní lọ́bìdọ́gbọ̀n wọ́n lọ lọ́ọ́ sí wá àti wọ́n ní ọlọ́ọ̀kùn sí èmi nìkan kàmọ́ọ̀dù bí ní bá bí gbèsè kàmọ́ọ̀dù tó èmi nìkan ní jẹ́ kàmọ́ọ̀dù wọ́n ní ìtì ẹ̀ àmọ́ tí ẹ̀ ń bá kàmọ́ kàmọ́ wọ́n lọ lọ́ọ́ sí wá àti èmi wọ́n jí mi ní ìgbẹ́ǹpẹ̀ mi wọ́n ní ọlọ́run àmì tí ń kú kàmọ́ọ̀dù sí pẹ̀lú nìkan kí n jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ sá màmá rẹ̀ mo sì ń dé ńlẹ̀ ọlọ́run kára kára barika wọn ni a ní mo sì dé ní step mo ní ọlọ́run ò ní fọ́ọ̀nù ọmọ. àyà mọ́lẹ̀ òun ìṣkọ́ ní òye ti ṣe ìfìnà. ẹ wá múru wọn wá ẹ múru wọn wá níjọ́ wọn ti ń lọ ẹ múru aláàjì àgbà wá abẹ́tẹ̀ wá sọ̀tà àfàgbà ṣé èkúta abilẹ̀ àdẹ́bì. rahimahullahu ta'ala. àfa kan olè bóun lòun kọjá bí aláàjì wa ní kéwù. bẹ́ẹ̀ bá fẹ́ mọ tú yìí ń gbé wọn kéwù nìkan wọn sá ti kéwù ẹ máa wá lọ tú tán ṣé wàá tó lè káàdì rí. àfàgbà ní gbẹ́nìkan lọ́kọ́ mi kéwù tíra rẹ̀ ló sì ṣe kalẹ̀ àdídí ẹ máa jẹ yín bẹ̀ ni àfa ó ṣe kalẹ̀ tíra mi ni lákòókè kí àdídí ní gbọ́. máa dídí.